Ògo mà ni fún ọba àwọn ọba lókè ọ̀run, àyànfẹ́ àti gbogbo ọmọ Ọlọ́run. Ẹ gbọ́ ìdí tí mo fi wá sórí afẹ́fẹ́ ní òní, ọjọ́ kìíní oṣù karùn-ún ọdún 2026. Wà á láti fún àwọn àyànfẹ́ ní àdúrà méje ti ọ̀sẹ̀ yìí láti jẹ́ iṣẹ́ ìránṣẹ́ tí oṣù yìí fún orílẹ̀-èdè yìí àti àwọn ọmọ Ọlọ́run. Ẹ̀kẹta, láti dáhùn àwọn ìbéèrè àwọn ọmọ Ọlọ́run kan ní ìwọ̀n ìmọ̀ àtọgbọ́n tí Ọlọ́run fún mi. Thank you. Wọ́n kí n tó lọ sọ ohùn Olúwa fún orílẹ̀-èdè yìí àtàwọn àyànfẹ́ àti láti pe àkíyèsí àwọn ọmọ Ọlọ́run sí ìbéèrè tí wọ́n bí mi. Number 1, ẹ gbọ́ ìrírí mi yìí. Ní ọ̀pọ̀ ọdún díẹ̀ sẹ́yìn, àwọn ọmọ Ọlọ́run kan kóra wọn jọ. Wọ́n rí ògo àti ẹwà Ọlọ́run nínú ayé mi. Wọ́n láwọn fẹ́ kí n máa travel káàkiri. Wọ́n gbìyànjú láti gba passport, gba gbogbo nǹkan. Wọ́n ní àwọn fẹ́ kí n kọ́kọ́ lọ sí Ghana àti South Africa. Láti ibẹ̀, àwọn á lè fi ṣe gbogbo ìwé láti máa travel káàkiri gbogbo country lágbàáyé. Unfortunately, wọ́n ṣe mo lọ sí Ghana, àwọn ló ṣètò ibi tí màá dé sí lọ́hùn lọ́sẹ̀ méje, everything. Ìgbà tí mo dé Ghana, mo pe àwọn family mi. Ẹ̀mí ò pé jẹ́ kí n pe àwọn family mi. Mo dẹ̀ pe àwọn family ìyàwó mi láti yọ̀ fún wọn pé mo travel kúrò ní Nàìjíríà o. Mo gbàdúrà fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ̀ ń gbọ́ mi. Láti àkókò yìí lọ, gbogbo ẹni tó fẹ́ kó o gbé ayé ṣùgbọ́n ká má kí ọ kóríire, Olúwa yóò fi wọ́n rú ẹbọ ẹ kóríire rẹ tí o bá lè ṣàmì tó bẹ̀ bá mi pín mẹ́sẹ̀gì yìí. Nígbà tí mo pè wọ́n, the first thing ni tí wọ́n kọ́kọ́ sọ kí gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn ni pé bó ló ṣe ṣe ìwọ yìí nìkan ṣoṣo nílé wa. Ó lágbára o. Ìgbà olówó padà, mi ò dẹ̀ tí ní ìmọ̀ púpọ̀ láti mọ̀ yí pé ayé lójú, ó lẹ́nu, ó lápá, ó lẹ́sẹ̀. Ojú kan ṣoṣo ni mo tì ní tẹ́lẹ̀ pé it is well, gbogbo èèyàn ní tiwa. Ní kúkúrú, bí mo ṣe parí ọ̀sẹ̀ méjì sí mẹ́ta tí mò ń bọ̀, àwọn ọmọ Ọlọ́run yẹn ti lọ fi mọ́tò olówó iyebíye gbé mi láti airport. Wọ́n gbé mi padà. Mo ṣe délùú Mọ̀wé ńgbà náà. Bí wọ́n ṣe ń gbé mi padà, mo sùn láti Ìkẹjà kí n tó dé Bẹ́gà. Mo wà nínú àlá. Mo rí ara mi ní abúlé wa tá a ti gbé rí. Mo rí àwọn obìnrin àtàwọn ọkùnrin àgbà lára àwọn tí mo pè yẹn náà. Náà bá ní kí n mú visa ọwọ́ mi wá, passport ọwọ́ mi wá. Mo bá fún wọn. Wọ́n ní ta ló rán mi. Mo travel. Èmi ní bá ṣe gbàgbé lọ́wọ́ mi nìyẹn lójú àlá yẹn. Kì í ṣòro o. Gbogbo orun tí mo wí kò tó 30 minutes inú mọ́tò tán lọ fi gbé mi ní airport dé. Mi ò tí ì délé o. Wọ́n bá kalẹ̀ mọ́ pé kí gbéwò yẹn fún wọn. N bá gbé passport àti kíní fún wa. Bí mo ṣe fún wọn tán, láni kí n máa tẹ̀lé wọn. N bá tẹ̀lé wọn. A bá dé ẹ̀yìn kùlé. Ṣáláńgá ayé àtijọ́ àwọn ọmọ Ọlọ́run máa mọ, àwọn ọmọ Ọlọ́run tó gbé lábúlé máa mọ tí mo. Ṣáláńgá ayé àtijọ́ tá a máa fi drum ṣe, tá a máa fi pákó sórí ẹ̀. Ṣáláńgá yẹn ni wọ́n ní ká máa lọ. Mo bá débẹ̀ nídìí ọ̀gẹ̀dẹ̀. Náà bá ní láéláé mi kí n wò ó. Náà bá ju passport, visa, wọ́n bá jù sínú ṣáláńgá. Mo wá bẹ̀rẹ̀ sí kígbe ká má jù sí ká má jù. Gbẹ́nu ẹ̀ náà bá kígbe máa ń pé lẹ́nu ẹ̀ ta ló ṣerú ẹ̀rí nílé wa. Náà bá jù sínú ṣáláńgá.
mo kígbe igbe yẹn ni mo ké sínú ayé. Mo gbàdúrà fún gbogbo èèyàn ọmọ Ọlọ́run tí ẹ ń gbọ́ mi ní èní nínú oṣù gbogbo tí wọ́n fi májẹ̀mú ojú àlá gbà lọ́wọ́ ẹ̀, tí wọ́n fi májẹ̀mú òkùnkùn gbà lọ́wọ́ ẹ̀, tí wọ́n fi májẹ̀mú ayé gbà lọ́wọ́ ẹ̀, tí wọ́n fi májẹ̀mú àdàbí gbà lọ́wọ́ ẹ̀, tí wọ́n fi májẹ̀mú ìdílé gbà lọ́wọ́ ẹ̀, ní oṣù yìí oore ọ̀fẹ́ Ọlọ́run yóò gbà fún ọ, yóò gbà fún àwọn ọmọ ẹ. Má ṣe jù sí ni ẹ bí mo ṣe jí sọ́jọ́ ayé nìyẹn títí di àárọ̀ yẹn èèyàn ọmọ Ọlọ́run, títí visa ọdún 5 yẹn ṣe bàjẹ́ di àárọ̀ yìí bí gbogbo ọ̀rọ̀ travel mi ṣe wọlé nìyẹn. Ẹ gbàdúrà èèyàn ọmọ Ọlọ́run àdúrà méje yìí. Ẹ pe orúkọ Jésù. Olúwa gbà mí lọ́wọ́ agbára ilé wa tí ń fi àlá tó fi ń gbọ́jú ayọ̀ lọ́wọ́ mi. Àdúrà àkọ́kọ́ nìyẹn. Èkejì, ẹ pe orúkọ Jésù. Olúwa ipá mi ò ka ilé wa, Olúwa bá mi ṣe ogun wọn. Àdúrà ìkẹta, ẹ sọ fún ọba àwọn ọba, Olúwa ṣàánú mi dé ìkóríta tí ilé wa ò ní lè dá ìrìnàjò ayé mi dúró látòní lọ. Àdúrà ìkẹrin, ẹ pe orúkọ Jésù. Gbogbo ìkà tí ilé wa fi ṣe mí, Olúwa poró ẹ̀ lóṣùn yìí. Àdúrà karùn-ún, rescue. Ẹ sọ fún ọba àwọn ọba, Olúwa ẹ kú oríire ọjọ́ ayọ̀, ẹ kú oríire tí ilé wa gbà lọ́wọ́ mi o, Olúwa fi bí o ṣe tó dá padà. Àdúrà ẹ̀kẹfà, ẹ sọ fún ọba àwọn ọba, Olúwa ṣàánú mi o, ogun òun nìkan sá nílé wa. Ogun kí ló báwo ló ṣe é ṣe? Olúwa fọ̀rọ̀ ayé mi bá, Olúwa fàdìtú rẹ bá mi ṣe, kó gbà mí lọ́wọ́ wọn. Finally, ẹ gbàdúrà yìí, ẹ fi ṣe ìṣọ́ọ̀run mẹ́ta, ìṣọ́ọ̀run gbogbo, ìṣọ́ọ̀run iye ọ̀sẹ̀ tó wà nínú oṣù karùn-ún yìí, ẹ fi ṣe ìṣọ́ọ̀run ọjọ́ kọ̀ọ̀kan nínú ọ̀sẹ̀. Olúwa ṣàánú mi dé ìkóríta tí gbogbo ìbọ̀dì tí àlá ń gbà fún mi tí ò ní nípa lórí mi má látòní. Gbogbo ìbọ̀dì tí àlá ń gbà fún èmi àtayé mi àti ìgbéyàwó mi àti ìran mi, Olúwa jẹ́ n ráàánú gbà dé ìkóríta tí gbogbo ìbọ̀dì yẹn yóò fi bàjẹ́, tí màá dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ìrírí ẹ kú oríire, ẹ kú ayọ̀, ẹ kú ògo ọmọ ara inú mi tí màá dẹ̀ fi bẹ̀rẹ̀ sí bí fún ayé látòsù yìí lọ, tí mi ò ní gba mẹ́sẹ̀gì Násírì lọ́wọ́ asán ló fò lóṣù yìí. Ẹ dẹ̀ bá mi fi mẹ́sẹ̀gì ránṣẹ́ fún àwọn ọmọ Ọlọ́run. Èyí iṣẹ́ ìránṣẹ́ fún gbogbo wa. Èkejì, ẹ gbàdúrà, Olúwa bá mi ṣẹ́ ogun àgbàná. Èkejì, ẹ bá mi ṣẹ́ ogun ìgbèsè. Ẹ gbàdúrà yìí, ohùn Olúwa èkejì, iṣẹ́ kẹta ni. Finally, eléyìí ohùn Olúwa torílẹ̀-èdè o. Mo rí Tinubu, mo rí alágẹmọ àti kìnìún níwájú rẹ̀. Mo rí Àtíkù, mo rí ẹlẹ́dẹ̀ àti pósí níwájú rẹ̀. Mo rí Peter Obi, mo rí àmúkùrù tó mọyó, àmúkùrù tó mọyó àti ìjàlọ níwájú wọn. Mo rí Kwankwaso, mo rí pàṣán tó gùn níwájú rẹ̀, àti pàṣán yẹn gùn, àti tí mo tún wá rí, mo tún rí oòrùn tó ràn gan-an níwájú ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sì rí àwọn onírú ẹranko tí wọ́n live tó wà wájú rẹ̀. Ó bà mí lẹ́rù tó dàbí pé wọn ò róúnjẹ jẹ. Àmì sí, mo rí idà àti ilé túbú ṣí sílẹ̀ àti àwọn ológun níwájú rẹ̀. Mo wá béèrè pé àwọn wọ̀nyí ní gbogbo Nàìjíríà fojú sí báyìí. Kí ni ìtumọ̀ àwọn tó wà níwájú wọn? Ọlọ́run àwọn ọmọ ogun sọ fún mi pé ìtumọ̀ tí bàbá wa Tinubu tí mo rí ẹ̀ pé alágẹmọ ẹ̀ pé ìjọba rẹ̀ títí á fi parí pé ẹ̀tàn ni ìjọba tí yóò máa yí bí yí sọ̀hún.
pé kìnìún tí mo rí wájú ẹ̀ ìjọba tí yóò pa àwọn èèyàn púpọ̀ jẹ politically yóò sálẹ̀ tiwọn physically yóò sálẹ̀ tiwọn. Nàìjíríà ó jẹ́ ìjọba tí yóò máa halẹ̀ mọ́ àwọn èèyàn tí ó dẹ̀ palẹ̀ wọn mọ́ tí yóò fa àwọn èèyàn ya tó bá fẹ́ takò pé ìtumọ̀ àti Tinubu pé tí Àtíkù yóò jẹ́ ìjọba àbòyè àbòdànù pósí tí mo dẹ̀ rí tí wọ́n bá dìbò fún tó bá wọlé ó ṣeé ṣe kó jẹ́ igbákejì ẹ̀ ni yóò parí ẹ̀. Ẹ̀kẹta ikú àdẹ̀ tó pọ̀ nínú ìjọba pé ìtumọ̀ àti ẹnìyẹn. Peter Obi ọba àwọn bá sọ fún mi pé àmúkùrù tí mo rí yẹn ó máa jẹ́ ìjọba tí yóò jẹ Nàìjíríà run ó dẹ̀ máa jẹ́ ìjọba tí yóò dá ìjà ilẹ̀ ní ìtumọ̀ ìjà lọ yẹn wípé ìtumọ̀ tí mo rí nìyẹn tí yóò jẹ́ ìjọ orílẹ̀-èdè run tí ó dẹ̀ jẹ́ ìjọba tí ó dá ìjà ńlẹ̀ pé ìtumọ̀ ti Kwankwaso tí mo rí pàṣán tí mo tó rí oòrùn àtònírú ẹranko tó rù wípé ìtumọ̀ rẹ̀ ni pé ìjọba tí Nàìjíríà bá dìbò fún yóò jẹ́ ìjọba tí yóò gbẹ̀san lára àwọn èèyàn tó jẹ́ pé ìjọba tó wá gbẹ̀san ni tó dẹ̀ wọ́n á jẹ́ ìjọba tí yóò fi ìyàn ńlá tíjọba rẹ̀ yóò mú ìyàn tó lágbára dání tó dẹ̀ máa mú ọ̀pọ̀lọpọ̀ ìdàrú ìdàpọ̀ dání pé ìtumọ̀ ni pé tí amísí tí mo rí idà ní ọwọ́ ẹ̀ ìjọba pàṣán yẹn pé yóò jẹ́ ìjọba tí yóò máa sá tí yóò jẹ́ ìjọba tí ẹ̀jẹ̀ yóò pọ̀ á pọ̀ ju ti bàbá ẹni lọ tó dẹ̀ máa jẹ́ ìjọba tó máa fi ọlọ́pàá àbí túnbú EFCC tó máa kó àwọn èèyàn sẹ́wọ̀n tí ó máa ṣe bẹ́ẹ̀ pé ìdí ẹ̀ ní àwọn àṣírí tí mo rí nípa àwọn tí Nàìjíríà fojú sí nìyẹn. Ẹ má gbàgbé ìgbà tí Nàìjíríà lọ gbé Trump wá Olúwa sọ gbogbo àwọn Nàìjíríà ní mo ní Olúwa sọ pé kì í sọ̀nà àbáyọ ìgbà tó dé tán òun ló tún wá le jù. Ẹ kọ àsọtẹ́lẹ̀ àwọn èèyàn yìí sílẹ̀. Mo wá béèrè pé Olúwa kí ni yóò wá sí ọ̀nà àbáyọ ní ìsìn. Olúwa wá fi òpó méjì hàn mí àwọn èèyàn méjì dúró síwájú ẹ̀ mi ò dẹ̀ rí ojú wọn ṣùgbọ́n tí mo rí níwájú òpó méjì yẹn ni pé ẹni èkíní mo rí wípé ẹni èkíní tí òpó dúró níwájú ẹ̀ mo rí pé ó múra bíi Niger Delta ẹni èkejì múra bíi Haúsá. Olúwa sọ fún mi pé àwọn méjì kan máa dìde ìdí tí àwọn fi bojú wọn fún mi ni pé kì í ṣẹni tí gbogbo wa ti ń rí báyìí tí a ti lè dámọ̀. Ìkan nínú wọn yóò dìde yóò jẹ́ ọ̀nà àdìtú ni yóò gbà dé ipò ìyẹn yóò ṣiṣẹ́ bọ̀dì kò ní pẹ́ bóyá máa kú bóyá kú mi ò mọ̀. Èkejì yóò dìde nípa ètò àti ìlànà bóyá òṣèlú o bóyá ológun o ni yóò gbà dé ṣùgbọ́n yóò tún dá orílẹ̀-èdè padà sí ẹsẹ̀ àárọ̀ yóò dẹ̀ tún kójọba yá owó ju gbogbo ẹ̀ lọ. So eléyìí tí ohun orílẹ̀-èdè ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ kọ ìran yìí sílẹ̀ o torí ọba àwọn ọba ẹ kọ sílẹ̀. And finally kí n tó máa lọ nǹkan tí mo dẹ̀ fẹ́ sọ níbẹ̀ eléyìí sóhun Olúwa o ẹ já gbàdúrà o ìjọba yìí òpin ìjọba yìí ó lè o ìyẹn ìkíní. Èkejì Oríyọmí Hasan lè ṣe gómìnà ẹ má sì mí gbọ́ ṣùgbọ́n nínú àwọn tí ó ti ṣe gómìnà ní Ọ̀yọ́ kò tí ì sí ní 2027 yìí ó fi ń ṣe ìpìlẹ̀ torí mo rí foundation ló ń ṣe ìyẹn tí bàbá Oríyọmí. Ọ̀rọ̀ ìbò Ọ̀ṣun tó bá jẹ́ ìbò ni wọ́n fẹ́ dì Adeleke ṣeéṣe kó wọlé ṣùgbọ́n tí àánú ò bá sọ̀rọ̀ fún federal government tí màmá fẹ́ gbàbẹ̀ Ọ̀ṣun àti Ọ̀yọ́ federal government tí màmá fẹ́ gbà kì í ṣe pé wọ́n ń wọlé ṣùgbọ́n federal government ló ní ìlú méjèèjì àfi tí àánú bá sọ̀rọ̀ fún Adeleke.
ẹ̀kẹta Abíọ́dún gómìnà tó dáa ní Èkìtì ni o, ṣùgbọ́n tó bá padà wọlé yóò wọlé lórúkọ Jésù torí mo fẹ́ràn rẹ̀ o, ṣùgbọ́n ní tí mo rí ní ọwọ́ ẹ̀ ó ní agbára o, kó má di pé ìjọba àkọ́kọ́ yìí ló máa dáa, ìjọba ìkejì máa gba omijé tó pọ̀ ní ojú ọmọ Èkìtì o, ṣùgbọ́n ẹ jẹ́ á gbàdúrà fún gómìnà tó ṣe dáadáa lọ, ṣùgbọ́n sẹ́kọ̀nràn ni àwọn èèyàn ń sunkún o, mi ì mọ ohun tó fẹ́ fà á o, ẹ jẹ́ á gbàdúrà fún o. Eléyìí ti bàbá Ọọ̀ni àti bàbá Olúbàdàn, kí bàbá Olúbàdàn ó ṣọ́ra lọ́dọ̀ bàbá Ọọ̀ni o, kí òpin ìjọba yìí, kí orúkọ rere tó ti ní kí wọ́n má fi tèwọn kó bá o. Mo sọ̀rọ̀ yìí torí pé Ọlọ́run ò rán mi sí bàbá Olúbàdàn, kò dẹ̀ rán mi sí Ọọ̀ni, ṣùgbọ́n nítorí ilẹ̀ Yorùbá ni mo ṣe sọ ọ́ sórí mídíà o. Ní ìtẹ̀síwájú kí n tó parí mo sọ pé kò sí Àǹbọ̀dé, Olúwa sọ pé kò sí Àǹbọ̀dé ní kínní, tá Àǹbọ̀dé bá fẹ́ mọ̀ kó fẹ́ rúlé kókó lọ sí another party, bó dẹ̀ tún lọ sí another party ẹ̀mí ẹ̀ léwu níwọ̀n ìgbà tí Tinubu bá sì wà láyé. Tẹ́ ọ dá sọ eléyìí finally kí n tó parí eléyìí àkíyèsí mo fẹ́ pe àwọn ọmọ Ọlọ́run sí o kí n tó sọ ohun Ọlọ́run méjì. Ní ti àwọn ìránṣẹ́ Ọlọ́run tí ó ń bú bàbá Mọ́sọ̀rímọ́ládé, bàbá Babalọ́lá, bàbá Ọ̀ṣọ́fà, tí wọ́n sọ̀rọ̀ sí wọn pé wọn ò máa ń ṣe, wọ́n ṣe kíní kí wọ́n wá jókòó sílẹ̀, àwọn máa kọ́ wọn lẹ́kọ̀ọ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bíbélì ti sọ pé ní òpin ayé onírúurú ni yóò dìde. A ti wà ní àkókò onírúurú, bó tẹ̀ jẹ́ pé CAC ti pa onírúurú rẹ́ nínú, bàbá Sọládélé ti pa onírúurú rẹ́ nínú ìwé orin wa, but a ti wà ní àkókò onírúurú. Àwọn bàbá tí wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ yìí, wọ́n ti parí eré ìje tiwọn. Ká dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó gbé tiẹ̀ dé àyà tí a fi ń pè lágbàyà. Àwọn tó tí ì gbé tiwọn kọjá eékún kọ́, ìyẹn nípa ti àwọn media promote me minister tí wọ́n ń sọ̀rọ̀ sáwọn bàbá wa tó ti sùn nínú Olúwa. Especially Olúgbòrìṣàmì of White College Temple Church, Ezekiel Ọ̀dẹ́dọ̀yìn Ọláwùnmí. Jeremiah 50:16 sọ pé nígbà tá a rí ọ̀rọ̀ rẹ̀ tí a sì jẹ wọ́n, ọ̀rọ̀ náà jẹ́ ní dídùn. Ìgbà tóun ò sì jẹ ọ̀rọ̀ báyìí pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn tó jẹ́ òrìṣà làwọn ń gbé mì àti ẹ̀mí inú òkun. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bàbá kan ń sọ̀rọ̀ pé ó ní 70 followers láìpẹ́ yìí. Láti ìbẹ̀rẹ̀ wá Bíbélì sọ wípé gbòòrò àtòníbù ní ọ̀nà náà, ọ̀pọ̀ èèyàn ló rìn bẹ́ẹ̀. Ó gbọ́dọ̀ ní followers, ó dẹ̀ gbọ́dọ̀ ní fans, nítorí pé Bíbélì wípé ayé fẹ́ràn òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ nítorí iṣẹ́ ọwọ́ wọn burú. Àwọn èèyàn tiẹ̀ tí wọ́n jẹ́ òrìṣàgbèmí bíi tiẹ̀, wọ́n gbọ́dọ̀ follow ẹ̀, wọ́n gbọ́dọ̀ máa tẹ̀lé. Ẹni tó dẹ̀ ní tí à ń sọ yìí, ìkíní tẹ́ ẹ bá rí lógo rẹ̀, ó di gbogbo ẹ̀rùn ayé àtọ̀run lórí ẹ̀. Bíbélì dẹ̀ sọ wípé ó di gbogbo ẹ̀rùn ayé àtọ̀run lórí Bíbélì. Bíbélì ni ó gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju orúkọ rẹ̀ lọ, ìyẹn ti Ọ̀dẹ́dọ̀yìn. Èkejì, ó pín aṣọ white fún gbogbo àwọn ọmọ ìjọ rẹ̀. Aṣọ white ikẹ̀ Babalọ́lá, Mọ́sọ̀rímọ́ládé, Ọ̀ṣọ́fà, àwọn ló mú wá, àwọn ló kọ́ wọ̀. Àwọn tó ń criticize ikẹ̀
aṣọ tí wọ́n mú wá òun ni gbogbo wọn ń wọ̀. Ní ìtẹ̀síwájú Ọdẹ́dọ̀yìn yìí tó bá máa ṣe testimony ṣọ́ọ̀ṣì ẹ̀ rí i pé ó arrange testimony yẹn òun ló máa gbé máìkì dání pẹ̀lú àwọn ọmọ ọ̀dọ́ ẹ̀, àwọn agbésẹ́nu oní ẹni tó fẹ́ sọ testimony. Kí ni àṣírí tó wà nínú máìkì yẹn? Torí òrìṣà yẹn ni kó má bàa bàjẹ́. So àwa agbésẹ́nu wọn bí bèbí, gbígbà tá a mú ọmú fún bèbí, tá a mú fi da bọ́ọ̀tù fún bèbí. Ìgbèkùn ni àwọn tó wà ń bẹ̀ wà, torí ẹ̀ ní òrìṣà ló fi kó wọn jọ tó gbé mi káàkiri. Ẹ̀kẹ́ ní ìtẹ̀síwájú, ẹnikẹ́ni tí mídíà bá ti introduce ẹni mídíà ni yóò máa lò. Kí ló dẹ̀ fà á? Mídíà ti dowó, báìdè táwọn ìránṣẹ́ Ọlọ́run ṣe ó ti dowó, ṣọ́ọ̀ṣì ti dowó, gbogbo nǹkan tó bá dẹ̀ ti di owó kò sí tí ò lè ṣẹlẹ̀, rádaràda ni yóò wà. Èṣù ló ọpúrètì ẹ̀. Láìpẹ́ ni mo ṣẹ̀ṣẹ̀ mà táwọn ọmọ wa bá mi tán sọ pé àwọn fẹ́ privatize Facebook mi, àbí YouTube mi, TikTok mi, àwọn fẹ́ ṣe. Mo wá ní kí ni ìtumọ̀ ẹ̀? Wọ́n láwọn fẹ́ jẹ́ kó máa powó fún mi. Mo ṣẹ̀ wá mọ ìdí tí gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run yẹn fi ń ṣe rádaràda, torí kí ká lè máa rówó. Bíbélì dẹ̀ sọ pé ohun gbogbo ní ayé abayé lọ. Bí a bá torí oúnjẹ tá a sọ ilé ayérayé nù, ajá máa ṣèṣò pé àwọn fẹ́ monetize gbogbo nǹkan mi, pé tí mi ò bá ní mi ò láìkì pé àwọn máa gbowó. Mo béèrè kí ni túmọ̀ monetize? Àwọn náà wọ́n fẹ́ máa fi gbowó. Wọ́n bá lọ ẹ̀ lọ́ máa ṣe. These are the issues. Ohun tó ṣẹlẹ̀ sí gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n ṣe rádaràda nìyẹn. Wọ́n rí i pé mídíà ó ti dowó, báìdè tá a ṣe ó ti dowó, kíkọ́ èèyàn lọ sí Israel ó ti di owó. Ní ìránṣẹ́ Ọlọ́run àwa lọ sí Israel, àwa lọ máa ẹ wo òkè yìí o, ibi tí Jésù ti kúre, ṣé iṣẹ́ ìyanu nìyẹn? Ṣé ibi tí Jésù ti jí ìdè nìyẹn o? Àwọn èèyàn ti ní followers, wọ́n dẹ̀ follower. Ẹ̀mẹ́rin ìránṣẹ́ Ọlọ́run ní agbé kínní náà á ní ẹ wo àwòkúta mẹ́ta. It is well. Ó ti dowó. Èṣù ló operate owó. Ìbùkún ni tọlọ́run. Mo dẹ̀ ti parí ọ̀rọ̀ Ọdẹ́dọ̀yìn ní tẹ́lẹ̀ nípa gbogbo nǹkan tí ó máa ṣe àti tọ́lọ́run fi hàn mí nípa rẹ̀. Òkìkí àti owó ló ń wá, ìyẹn ní ti Ọdẹ́dọ̀yìn. Mi ò ní ìzù kankan pẹ̀lú ẹ̀. Fún tàwọn ọmọ Ọlọ́run tó sọ wípé ṣé bàbá Ẹ̀skáyà ti rí mi bí bàbá, àbí kí ni bàbá Ẹ̀skáyà kí mo ṣe? Mi ò ṣe bàbá Ẹ̀skáyà. He remain my father till Christ will come. Àwọn àtúnṣe tọ́lọ́run kà lò mí láti ṣe ní ṣeéṣì àti nínú ayé bàbá Ẹ̀skáyà, kò sọ́mọ rẹ̀ tó bí nínú ìgbàgbọ́ bíi tèmi tó tún lè ṣe. Ní ayé tẹ́lẹ̀ níkà ní bàbá Ẹ̀skáyà ń wọ̀, a máa wọ̀ káàkiri. Mo pariwo pé èho general evangelist ṣèṣì we are not tolerated. Tẹ́lẹ̀ ẹ wo kàró tí wọ́n ṣe ní Ìbàdàn ní 25, ẹ wo bó ṣe jókòó pẹ̀lú ìyàwó ẹ̀ tó múra, inú wa dùn. Àwọn ọmọ ọ̀run àpáàdì tó sọ pé àwọn ò níyàwó ní CAC, àwọn ò gbéyàwó síṣẹ́ ìránṣẹ́, tí wọ́n ń fara wé gbogbo wọn yín bá ojú títì wọn. Ẹ wo bí ìyàwó rẹ̀ ṣe ń mínísà ní èrè ò báyìí. Ẹ wo bóun àtìyàwó ẹ̀ ṣe ń jáde táṣìṣe ọjọ́ ń ṣe báyìí táàrí tẹ́lẹ̀ ìgbé tá a ké nìwọ̀n yẹn. Nígbà tó dẹ̀ ti ṣe gbogbo àwọn amendment yẹn, we thank God. Gbogbo owó tó máa pè yẹn wọ́n ti ń dọ́gbọ́n sí báyìí, kò sí wọ̀nyẹn náà ní mídíà. Tá bá fẹ́ gbà wọ́n lè yí mídíà kúrò. We thank God for all this. Kí ni mo tó wá máa sọ̀rọ̀ fún nígbà tí wọ́n ti ń ṣe little amendment? It's okay. Ní ilẹ̀ ní ìṣù pẹ̀lú wọn. Ẹ wo bàbá Ọdẹ́jọbí, ẹ wo bóun àtìyàwó ẹ̀ ṣe ń jó, ẹ wo gbogbo àwọn ọmọ ọ̀run àpáàdì ní ṣèèṣì tí wọ́n bá ọ́fíìsì ìyàwó jẹ́. Wọn ò ní lè sọ pé àwọn làwọn kọ́pì. Ìjà tí mo jà nìyẹn, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. We thank God. Ẹ wo bí bàbá Ẹ̀skáyà bá múra báyìí, look at it. We thank God for everything. So mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bàbá ẹ wo ìgbà tí mo sọ fún bàbá
Onífádé àti bàbá kíní tó wá sí general executive council lọ́jọ́ sí mo ní àti wọlé sí ẹgbórúkọ wọn láti gbà yìí sí ẹgbórúkọ wọn ẹ wo eléyìí ẹ wo kan tí àwọn èèyàn ní mi ò sọ sí mi ò lè sọ sí wọn mọ́ mo dákẹ́ tèmi mo fẹ́ jíṣẹ́ fáwọn tọ́lọ́run rán mi sí bó bá àwọn kan bàjẹ́ bó bá àwọn kan tún ṣe it is well for them. Ẹ wo bí wọ́n ṣe pa gbogbo lẹ́gẹ̀ẹ́sì àwọn bàbá wa rẹ́ ẹ wo gbogbo tó ṣẹlẹ̀ sí wa nísìnyí báyìí pastor conference tó ń bọ̀ ní September ẹ máa rí tí bàbá Ọládélé tó máa gbé jáde àti wọ̀ kásà máa gbàdúrà fún wọn kọ́lọ́run dì wọ́n mú dókè ó dì wọ́n mú sómi ẹ̀ ní ìsùpẹ̀ láwọn bàbá wa finally kí n tó parí eléyìí ohun Olúwa ni o èkejì pé àkíyèsí ohun àkíyèsí tí mo fẹ́ pè Lagos State Government mo fẹ́ ṣẹlẹ̀ ayé Lagos State Government ó ṣeéṣe káyé wọn bàjẹ́ lópin wọ́n tó lè wá fọlọ́pàá kí wọ́n pè mí àbí kankan o kò sí wàhálà mo jìyà fún òdodo ni kí nìdí tí mo sọ pé ó ṣeéṣe kí ayé Lagos State Government ó bàjẹ́ lópin wọ́n ní múná fún àwọn èèyàn ẹ gbalẹ̀ wọn ẹ fìyà jẹ wọn ẹ ń jí wọn lólè lórí Tomiland Bridge ẹ gba táìsì ayé wọn wọn ò nílé ọ̀pọ̀lọpọ̀ wọn ti sá kúrò lẹ́kọ̀ọ́ wọn padà sógun state now àwọn èèyàn yóò níná wọn wá lọ́ọ́ fowó tún ṣe sólà ẹ ṣẹ̀ṣẹ̀ tún wá dìde ẹ tún wá fẹ́ privatize sólà tó jẹ́ pé àwọn ló fowó wọn ṣe ẹ tún gbé jáde pé wọ́n máa rẹ́jísà kẹ́lẹ́ máa fi gbowó ṣé ìjọba tí Tinubu fẹ́ ṣe nìyẹn ṣé àwọn tó ń gba bàbá Tinubu nímọ̀ràn ayé yín ò ní dá o ẹ ní ṣàǹfààní o bí ẹ ṣe fẹ́ bà ìjọba bàbá yẹn jẹ́ Ọlọ́run máa bà ayé yín jẹ́ ó máa bà ìran yín mẹ́rin jẹ́ o àwọn ló fowó wọn ṣe sólà ẹ tún ní ká máa rẹ́jísà ẹ tún fẹ́ máa gbowó lọ́wọ́ wọn lówó olúkálukú ní ìṣe ẹ̀yìn lẹ́ṣẹ́ it is well o it is well o ìnira ipò lẹ́kọ̀ọ́ ìjọba Èkó ẹ wọjọ́ ọ̀la àwọn ọmọ yín o ẹ wọjọ́ ọ̀la àwọn ọmọ yín o ní ìsìn báyìí Ọbásanjọ́ ò rí lẹ́tà kọ́ mọ́ nítorí owó Christmas carol tí màmá Tinubu ń fún tó lọ jẹ oúnjẹ tó lọ jẹ ní carol kò jẹ́ kó lè kọ lẹ́tà mọ́ tó bá jẹ́ àwọn míì àti kọ lẹ́tà látijọ́ ẹ̀ kò rí lẹ́tà kọ mọ́ nìsín ẹ jẹ́ ẹ sọ fún yín protest tágbára orílẹ̀-èdè òní ká Olúwa sọ pé ó ń bọ̀ lójú ọ̀nà òótọ́ mo sọ fún yín o mo dẹ̀ rí ọkùnrin tó lóun àjèjàgbá tí gbogbo wa wà lẹ́yìn ẹ̀ láìpẹ́ yìí tó padà tó dolóṣèlú Olúwa sọ pé gbogbo ìrìn tó ń rìn pé ìjọba Nàìjíríà ti tún máa padà mú kó sì máa ṣe ẹ̀sìn lẹ́yìn ìgbà tí ìjọba Tinubu bá parí ẹ lọ́gbọ́ ó ti máa padà wẹ̀wọ̀n ó ti padà tún máa sá lórílẹ̀‐èdè lẹ́ẹ̀kejì tí ìjọba Tinubu bá parí lónìí gbogbo ẹni tẹ́lẹ̀ kéle Yorùbá nation Olúwa sọ pé kò sí Yorùbá nation for now o ẹ kàfẹ́ ń powó ni o ní àkókò Tinubu yìí ẹ take note kí n tó máa parí ẹ take note eléyìí tó ń ṣe káàkiri ayé ò ní pẹ́ mu ẹlọ́kọ́ ilẹ̀ òṣèlè láwọn èèyàn kan wá pa mí ò kan wá ṣe mí níka o it is well but mi kúkú dárúkọ wọn ẹlọ́kọ́ ilẹ̀ finally mo rí gbogbo àwọn èèyàn tí ó jọ tí wọ́n kọjú sí bàbá Tinubu tí gbogbo wọn dẹ̀ ń sunkún àwọn tó kẹ̀yìn sí wá ń yọ̀ mo wá béèrè pé kí ni ìtumọ̀ àtàpẹ́ Olúwa ní gbogbo àwọn tó ń support Tinubu ní àkókò tí ìjọba rẹ̀ favour pé gbogbo wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ti máa padà ṣẹ̀wọ̀n EFCC ti máa gbé wọn wọ́n dẹ̀ máa sunkún pé àwọn tí àwọn rò pé ìjọba yóò favour wọn pé àwọn ló máa padà yọ ayọ̀ ìkẹyìn ẹ kọ sílẹ̀ ọba àwọn bá dẹ̀ ní kí gbogbo wa gbàdúrà fún àwọn ìyàwó wa èyí ọkùnrin a ní sìnkú ìyàwó lọ́dún yìí o
àdẹ̀ ní sìnkú ọmọ o. Ẹ dẹ̀ gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà lẹ́ẹ̀kan sí kí ẹ gbàdúrà. Ogun wà níwájú Nàìjíríà o. Tí APC bá máa dúró láti May títí di December 20 títí di November December ọdún yìí láti on the 15th December lọ, tí APC bá máa padà sórí ìjọba, Olúwa sọ pé àkókò yẹn lẹ́mọ̀. Tí ò bá dẹ̀ ní padà pé ẹ mọ̀. The only thing kan tí mo lè sọ eléyìí ṣàsọtẹ́lẹ̀ o, ẹ lọ kọ́lẹ̀. Ìṣẹ̀lẹ̀ ńlá kan sì wà lórí iwájú Nàìjíríà kí a tó lè sọ pé ẹni báyìí ló máa díje fún 2027 ni Olúwa ní kí n má sọ̀rọ̀ síbẹ̀. Ó ìṣẹ̀lẹ̀ kan sì wà wájú Nàìjíríà. Eléyìí mo fẹ́ pé gbogbo àwọn bàbá ní ilẹ̀ Yorùbá sí àtàwọn Kristẹni. Mo rí bàbá Tinubu wà ní ilé ṣọ́ọ̀ṣì, pẹpẹ ṣọ́ọ̀ṣì káàkiri. Mo dẹ̀ rí pé ó bẹ̀rẹ̀ sí í gba ọrẹ ní gbogbo ṣọ́ọ̀ṣì. Olúwa sọ pé nígbà tí Tinubu bá padà wọlé, ìjọba rẹ̀ máa ṣe ètò kan tó máa affect gbogbo church. Finally, mo rí ọ́fíìsì MTN, Sete àti Glo tí Tinubu ń gé wáyà rẹ̀ tó wá ń gé mú wá ní Tinubu is electrician. Ọlọ́run àwọn ọmọ ogun sọ pé tíjọba rẹ̀ bá padà wọlé, ọ̀pọ̀lọpọ̀ ìjọba rẹ̀ máa ṣe ètò kan tó máa affect gbogbo media, gbogbo àwọn tó ń fi opportunity media sọ̀rọ̀. Ìjọba máa ṣètò kan tó máa affect wọn, tí wọ́n máa bring group àwọn èèyàn yẹn page wọn down tó bá ti sọ̀rọ̀ tó kékeré pé wọn ò ní fẹ́ lo cybercrime tó bá yá, wọ́n á ṣe yẹn. Ọlọ́run àwọn ọmọ ogun dẹ̀ ní kí n sọ fún wọn pé epo sì ń lọ sí 2005 o, wọ́n dẹ̀ máa rà ní 5000 lọ́jọ́ ọ̀la àfi tá a bá gbàdúrà o. Olúwa yóò wà pẹ̀lú gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run o. Mo dẹ̀ bẹ̀ yín, ẹ gbàdúrà fún èmi náà àti gbogbo àwọn ọmọ Ọlọ́run tó ń pín mẹ́sẹ̀gì mi, kí gbogbo wa ó jọ parí dáadáa, kí a dẹ̀ fi ọ̀run ṣèrè jẹ. Kí gbogbo wa dẹ̀ máa wò pé èní ọ̀tọ̀, ọ̀la, alẹ́, ọjọ́ ẹ̀yìn àtayérayé ṣe pàtàkì fún wa. Mo dẹ̀ bẹ̀ gbogbo ẹ̀yin àgbà ilẹ̀ Yorùbá, Christian leader, traditional leader, ẹ lọ bá bàbá Tinubu sọ̀rọ̀ tó bá fẹ́ jẹ́ kí ìjọba yìí ó rọ̀ òun lọ́rùn, kóun parí dáadáa, kó má ṣẹ̀sín. Gbogbo ohun tó bá lè fi fa ojú náà tì mára, kó fojú wọn mára, kó má bá wọn jà. Torí ìjọba náà wọ́n ti bàjẹ́ mọ́ lọ́wọ́, ṣùgbọ́n kí ó má bàjẹ́ tán, kó fà wọ́n mára. Ó lè rò pé agbára wà lọ́wọ́, ṣùgbọ́n májẹ̀mú orílẹ̀-èdè yìí ọwọ́ náà tì ló wà o. Àdìtú orílẹ̀-èdè yìí ọwọ́ náà tì ló wà o. Àwọn ló gbé débẹ̀ o. Gbogbo tó bá dẹ̀ ṣẹlẹ̀ ní àkókò ìjọba bàbá Tinubu, wọn ò ní dárúkọ Tinubu mọ́ o tó bá parí o. Wọ́n á ní àkókò ẹ̀yà Yorùbá ni. Ẹ gbọ́ ìkìlọ̀ yìí o. Bí Tinubu bá parí tí ìjọba padà lọ sí nọ́ọ̀tì, wọ́n á fìyà jẹ ilẹ̀ Yorùbá tó pọ̀ o. Ẹ jọ̀ọ́ ẹ jábẹ̀ wọ́n o. Bí opposition bá máa rọ́wọ́ mú, kò sí Peter Obi, wọ́n fi ń ba politics Nàìjíríà jẹ́ ni o. Kwankwaso ò sí ń bẹ̀ o. Amesi ò sí o. Tí Tinubu ò bá ti kú, tí Àtíkù ò kú, àwọn méjì yẹn nìkan ṣoṣo ló wà lójú ọ̀run o. Gbogbo àwọn tó kù tá bá kàgbé àpótí, wọ́n fi wọ́n ṣòwò láti ba election jẹ́ bá ṣe bàjẹ́ ní 2023. Ẹnìkan ṣoṣo tí bàbá Tinubu tó lè bá kó bẹ̀rùn òun l'Àtíkù o. Bí Àtíkù bá dẹ̀ gbé Amesi kò níbi lọ. Ṣùgbọ́n tí Àtíkù àbí Òbí àwọn méjì yẹn bá parapọ̀, ìjọba Tinubu máa ní ìṣù kó tó wọlé. Pàápàá kí ó tẹ̀ tó kí election tó dé, Senate House wàhálà máa ṣẹlẹ̀ ńbẹ̀ tó jẹ́ pé kò sẹ́ni tó lè paná rẹ̀ tó bá ti bẹ̀rẹ̀. Wike
àti Akpabio political future wọn ẹkún ni mo rí tí wọ́n sùn o. Mo ti ẹ̀rẹ́ nìkan tí ó sá kúrò Nàìjíríà bọ̀tán lọ gbé wá. Ẹ take note o. Àwọn tí mo fẹ́ sọ ni ìjọba tí gómìnà tí yóò jẹ ní Ògùn State bí Yayi ni o, kí Yayi yóò sì òkú àwọn àgbààgbà ní Ògùn State o. Ẹ kọ́lẹ̀ o. Finally, ẹ gbàdúrà fún mi kí Ọlọ́run kó ṣàánú àtèmi àtàwọn ọmọ Ọlọ́run tó ń pín mẹ́sẹ̀gì àti gbogbo state àti gbogbo TV tó ń gbé mẹ́sẹ̀gì mi kí wọ́n rí àánú ìran mẹ́rin gbà. Together we shall make eternity. My number remain the same 080 3803 0562 081 27 03 5866. Ìyẹn ti PA ni bọ́ tèmi ní àkọ́kọ́ yẹn. Bí ẹnikẹ́ni bá fẹ́ bá mi sọ̀rọ̀, it is well. Bí Tinubu bá dẹ̀ máa rí àṣeyọrí ṣe, number 1, kí ó bring new face in politics. Kó gbàgbé àwọn ó kàgbò yẹn. Number 2, kó ṣe ọ̀nà orílẹ̀ ilẹ̀ Yorùbá. 3, kó mú iná bá ilẹ̀ Yorùbá. 4, àwọn ilé iṣẹ́ wa tó ti kú nílẹ̀ Yorùbá kó gbé dìde. 5, kó mú àwọn ọmọ wa tó wà lẹ́yìn òkun kó bring wọn into politics, kó dẹ̀ fún wọn ní political appointment. Tó bá ṣe ìkan márùn èyí tí ọjọ́ ọ̀la ò bá ti dá, ó jẹ́ pé mi ì ṣe wòlíì Ọlọ́run mọ́. Ṣùgbọ́n tí ò bá ṣe kò lè ráṣeyọrí ìjọba ẹ̀ṣẹ̀. Olúwa yóò wà pẹ̀lú wa. Thank you. God bless you. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pín mẹ́sẹ̀gì fún gbogbo àwọn ọmọ Ọlọ́run. Ẹ ṣé, mo dúpẹ́.